Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.
Wọ́n ìfọjọ́ oníṣẹ́ ọlọ́mọ ọba lọ́gbẹ̀sẹ̀ lọ́bìṣọ́ lórílẹ̀ gbogbo fún pátápátá olórílẹ̀ gbogbo ti fọ̀ káfàtà káàbíyèsí ọba sẹ́yìn ògùnjọ́ ní ọba mi ò bá takú sínú pálásì ọba lọ́lẹ̀ kó máa ní sílẹ̀ ẹ̀kọ́ kájọ máa gbàgbọ́ máyà dáyà bá o káàbíyèsí ẹsẹ̀ ní òun rẹ̀. gbogbo ilé ìfọ̀ lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ kò ní bàjẹ́ lórí ìsẹ̀kìlì òbí kò bàjẹ́ lórí àwọn bàbá yìí kò ní bàjẹ́ lórí ẹsẹ̀ mi òbí alárọ̀bá nínú ọ̀pá àgbàṣẹ mi wọ́n bẹ́ẹ̀. Gbogbo fún àwọn dúpẹ́ àdúpẹ́ kábíyèsí kábíyèsí kábíyèsí. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.